ibi tí Ọlọ́run ti sọ pé eléyìí bù mí lọ́wọ́ kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlọ́run gan ní problem, Ọlọ́run ní ṣòro. Ta ni ṣòro Ọlọ́run? Èmi àti wọ́ àwa wá sọ pé èmi àti wọ́ láhùn ó dùn gan. Ẹlòmí ají láàárọ̀ báyìí, ìwọ Ọlọ́run ó dẹ̀ rí mi, ṣé ó yẹ kí ìrùkún báyìí máa ṣẹlẹ̀ sí mi, ṣé ó dẹ̀ sọ pé ó wà sá, ṣé ó wà nígbà tí bàbá yìí ti dá ẹsẹ̀ fún ẹ, tó dá ọwọ́ fún ẹ, tó dá ọpọlọ fún ẹ, kí ìwọ náà fi wá kó tó máa ṣe kíni tó máa jẹ, o tó wá ń dá Ọlọ́run lẹ́bi. Ẹlòmíì á ronú lọ títí àmì kanlẹ̀ wo ìsọlọ́run ló dá mi tó bá yẹ pé wọ́n ló dá mi ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò lè ṣe kíni, kò lè máa ṣẹlẹ̀. Ó mà ṣe o. Ìwọ tó ń pè mí àyàdẹ̀ máa pa ẹ́ ní oníṣoríire torí pé ó pè mí yẹn ò ní nísinmi. Mo ní sọ fún yín wípé tí bá ti wà lójú iná, tí bá ti ń sọ ọ̀rọ̀ ọba àwọn ọba lọ́wọ́, tí bá ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, mi ìfẹ́ kọlù kankan, mi ò rán yín níṣẹ́. Ẹ lọ sọ́dọ̀ Adébóyè kó gbàdúrà fún yín, ẹ lọ sọ́dọ̀ Oyèdépò, mi ò kí ṣe wòlíì, Ọlọ́run ò pè mí. Ẹ ti gbọ́ mi, tí bá ti ń sọ ọ̀rọ̀ lọ́wọ́, mi ò fẹ́ kọlù. Mo sọ tó bá ní nǹkan tó wà important tó fẹ́ bá mi sọ, kí ni mo ní ká máa ṣe? Ẹ lo voice message, kẹ́ fi drop message yín, tí bá débẹ̀ tí ọ̀rọ̀ ẹ bá make sense máa dá ẹ lóhùn, tó bá make sense mi ò dáhùn nìyẹn. O gbọ́ báwo mo ṣe lè block olórí burúkú yìí, báwo mo ṣe lè block òsínwìn yìí. Báwo mo ṣe lè block òsínwìn ẹ̀ yìí. Mi ò tiẹ̀ mọ bí tí kọ́ọ̀lù yẹn ti wọlé wá. Kí leléyìí? Ṣé Facebook leléyìí ni? TikTok leléyìí?